Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Ẹ kú dédé àsìkò yìí o, ìròyìn Kayegbo láti ìkànnì jígí alára 24. Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ̀ lóníròyìn. Gbajúgbajà òṣèré orí ìtàgé Charle Olumo kò ọ̀fọ̀ ńlá ló ṣẹ̀ lágbo tíátà pàápàá jùlọ láàrin àwọn òṣèré Yorùbá bí ikú ṣe wọlé mọ́ ẹni rẹ̀ lọ. Bàbá Charle Olumo Sànyàolú tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Àgbákò gba ìkúrújẹ lọ́wọ́ ẹbọra ní ẹni ọdún 82. Ṣáájú ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́bọ̀ ọjọ́ 21 oṣù kẹwàá ọdún 2024 ní ìròyìn tẹ̀ wá lọ́wọ́ wípé bàbá ti gbẹ́mìí mì o lẹ́yìn tí bàbá ṣàròyé wípé ó fẹ́ ṣe bí ẹni rẹ̀ àwọn díẹ̀. Ààrẹ ẹgbẹ́ TAMPAN Theatre Art Associations and Motion Pictures of Nigeria Bọ́lájí Amúsàn tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Mr. Latin ni wọ́n kéde ìpapòdà bàbá tí wọ́n sì ní àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ètò ìsìnkú yóò wáyé láìpẹ́ láti ọ̀dọ̀ ẹbí àti ẹgbẹ́. Àgbákò tó jẹ́ àyànfẹ́ nínú eré Yorùbá àti òṣèré tó dàgbà jùlọ wọ́n gbé ìgbé ayé wọn nípa lílàmìlaka nínú àṣà àti ìṣe Yorùbá. Àwọn akẹgbẹ́ wọn tí wọ́n kéde ìròyìn ikú wọn tí Jídé Kòsọ́kọ́ jẹ́ ọ̀kan lára wọn. Wọ́n bá ẹbí àti ará kẹ́dùn lórí ikú bàbá. Ipa tí bàbá Àgbákò kó nínú eré Yorùbá kò lóǹkà tí ọ̀pọ̀lọpọ̀ sì fẹ́ràn wọn. Púpọ̀ nínú àwọn olólùfẹ́ bàbá gbọ́njú mọ́ bàbá lẹ́nu eré ṣíṣe ni o. Àgbákò jẹ́ òṣèré tó lákínkanjú tí wọ́n sì fẹ́ràn láti máa kópa tó bá lè nínú eré, èyí tó mú kí ọ̀pọ̀ èèyàn tún fẹ́ràn wọn sí. A bí bàbá Charle Olumo ní ọdún 1922, àkókò tí àṣà àti ìṣẹ̀ṣe tó gbóná jọyìn. Gẹ́gẹ́ bí ìlúmọ̀ọ́ká àti òṣèré tó pójú òṣùwọ̀n, bàbá Àgbákò lè kópa nínú eré gẹ́gẹ́ bí ológun àti adẹ́rìnpa òṣónú. Bàbá ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ sinimá tí ò lóǹkà. Díẹ̀ nínú rẹ̀ jẹ́ Taxi Driver, apá kìíní àti ìkejì, àwọn eré Adelove, Ayé àti Jayesemi, eré Ògúndé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bàbá jẹ́ onígbàgbọ́ ti ìjọ African tí wọ́n sì ṣe ìtẹ̀bọmi. Wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Ẹ̀gbá Owódé ní ìpínlẹ̀ Ògùn. Wọn ò mutí rí, bẹ́ẹ̀ ni wọn kì í mu sìgá. Bàbá jẹ́ oníwà ìrẹ̀lẹ̀ ṣùgbọ́n tí wọ́n yan ìnagijẹ Àgbákò láàyò, eléyìí tó jìnnà sí irú ẹ̀dá tí bàbá jẹ́ o. Bàbá fi ìgbà kan kànṣẹ́ tí wọ́n sì ṣojú Ọ̀yọ́ nínú ìdíje àwọn akànṣẹ́ jẹun. Bàbá Àgbákò kọ́ iṣẹ́ ọwọ́ atúnọkọ̀ṣe tí àwọn eléèbó ń pè ní mechanic, tí wọ́n sì fìgbà kan ṣiṣẹ́ pẹ̀lú ìjọba rí. Bàbá darapọ̀ mọ́ ẹgbẹ́ eré orí ìtàgé láti ilé ìjọsìn kan tí wọ́n tẹ̀lé ọ̀rẹ́ wọn lọ ṣe àjọ̀dún ní ilé ìjọsìn náà. Ṣùgbọ́n nígbà tí bàbá rí bí àwọn eléré orí ìtàgé ṣe ń jó, ó jẹ́ ohun tó wú bàbá lórí lọ́pọ̀lọpọ̀ tí bàbá sì darapọ̀ mọ́ wọn. Níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ eré orí ìtàgé wọn wẹ́rẹ́wẹ́rẹ́ tí wọ́n sì padà di ìlúmọ̀ọ́ká tí bàbá fi yan orúkọ tó ń jẹ́ Àgbákò láàyò, eléyìí tí ò wọ́pọ̀ láàrin àwọn eléré orí ìtàgé tó kì í dùn púpọ̀. Àní ìjù báyìí lọ ní abala ìròyìn Kayegbo láti ìkànnì jígí alára 24. tó kọ́lọ́mbà adẹ́lẹ̀ fẹ́ni rere ò gbogbo ẹni máa kó adarúgbó ọlọ́wà níṣe ní ṣíṣẹ̀ ń tẹ̀lé lágbo tíátà. Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ̀ lóníròyìn. Ẹ má gbàgbé láti bá wa subscribe sí ìkànnì yìí fún àwọn ìròyìn àjá àbalẹ̀ lọ́lọ́kan òjọ̀kan. Títí di ìgbà mìíràn tá ò fi re àtayọ̀ pàdé. Ire o, ire lójú owó ń rí.